Àròjinlẹ̀ òwe Yorùbá. Mo kí wa káàbọ̀ sí ètò wa àròjinlẹ̀ òwe Yorùbá lọ́sẹ̀ yìí. Kó tó di pé a ó tẹ̀síwájú lọ́sẹ̀ yìí nínú ètò wa àti àwọn òwe tí mo mú fún wa lọ́sẹ̀ yìí. Mo fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a tẹ àtẹ̀ránṣẹ́ jíṣẹ́ fún wa. Mo sì ní ìgbàgbọ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ ọ̀bùn wa lẹ ti rí ọwọ́ wa. Bákan náà pẹ̀lú lẹ mọ̀ wípé bí a ti sọ gan-an bẹ́ẹ̀ náà lórí. Nítorí àkókò wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá, lọ́sẹ̀ yìí bákan náà òwe mẹ́ta péré náà la tún mú wá fún wa fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa tó ń wò wá nílé. Lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí àròjinlẹ̀ òwe Yorùbá, òwe tí mo mú wá fún wa lónìí náà sọ wípé àgbà kò sí, ìlú bàjẹ́, baálé ilé kú, ilé dahoro. Ó yà yín lẹ́nu. Àgbà kò sí, ìlú bàjẹ́, baálé ilé kú, ilé dahoro. Òun lòwe àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni ohun tó ṣe àkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rínrín tó bá ṣe gúnugún ni àwo nkoko mórí ẹyin. Lẹ́ẹ̀kan sí, ohun tó ṣe àkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín ní rínrín bó bá ṣe gúnugún ni ńṣe ni yóò wo nkoko mórí ẹyin. Ṣó yé wa báyìí? Ẹ̀kẹta wá sọ wípé káàkiri báyìí láti ṣẹ́gi, ojú kan láti dì í. Òwe mẹ́ta tó wà fún wa lọ́sẹ̀ yìí nìyí o. Ẹ jẹ́ n sáré rán wa létí. Ṣé ẹ ti gbàgbé ni? Àgbà kò sí, ìlú bàjẹ́, baálé ilé kú, ilé dahoro. Òun ni àkọ́kọ́. Èkejì ni wíkejì rẹ̀ tí mo sọ ṣáájú ni pé ohun tó ṣe àkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín ní rínrín bó bá ṣe gúnugún a máa wo nkoko mórí ẹyin. Ìkẹta wípé káàkiri báyìí láti ṣẹ́gi, ojú kan láti dì í. Òwe mẹ́tẹ̀ẹ̀ta tó wà fún wa lọ́sẹ̀ yìí tá a fẹ́ kẹ́ ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ ẹ lọ ṣe àròjinlẹ̀, kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí, kẹ́ ẹ sì fi ìtumọ̀ rẹ̀ kẹ́ ẹ tẹ̀ ẹ́ ránṣẹ́ sí wa nínú àtẹ ìfìwéránṣẹ́. Ẹ̀bùn tó bá sì tọ́ sólúkúlùkù yín gẹ́gẹ́ bí a ti ń ṣe, a ó fi ránṣẹ́ sí yín nítorí pé ẹ ti mọ̀ pé ilé-iṣẹ́ ìránṣẹ́ Cfrodram kò ní bá wọn he èèrà tí ò nọ́mọ nínú. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni arákùnrin Oyèwọ̀lú Zaccheaus tí àwọn èèyàn mọ̀ sí Cfrodram. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, ó dìgbà. Àròjinlẹ̀ òwe Yorùbá.